gbàgbé ọ̀la ó gbàgbé ọjọ́ ìkẹyìn rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ yé ọ̀rẹ́ mi ìwà rere ẹ má dán o ara má dán o ẹ má dán o rántí ọ̀la o. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko pé ẹ káàbọ̀ sórí ètò ti òní. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire mo kí gbogbo wa a kú ojú ọjọ́. Bá ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bá wa pín ètò yẹn ká dẹ̀ máa tẹ like and love button. Bàbá mi Daniel Oguns, Fẹ́mi Michael ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣeun ẹ máa bá wa share. Shina Yusuf ẹ kálẹ́ brọ́dà mi. Bukola Idowu màmá mi ẹ káàbọ̀. Ẹ máa bá wa share kẹ́dẹ̀ máa tẹ love and like button. Ẹ ṣe jẹ́jẹ́ ò nítorí ọ̀la o. Tó bá jẹ́ wọn ló lè ní ìlòpọ̀ ẹ̀kọ́ dára. Ẹlòmíràn ń bọ̀. Ábí Kẹ́hìndé ẹ ṣeun ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ jọ̀ọ́. Ẹ ṣeun Ọláyọmí Goodluck ẹ káàbọ̀ sórí ètò wa bẹ́ẹ̀ ni. Ẹ máa bá wa share káwọn èèyàn wá lè bá a wọlé. Akínlọsótù ní ìwọ̀n bóyá mo porúkọ yẹn dáadáa TJ Yẹmí ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun ẹ kúfẹ́ Odùduwà. Wálé Akínsànyà ẹ kú àbọ̀ sórí ètò wa o. Amate King àbí ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ jẹ́ ká máa share ẹ jẹ́ ká máa like ẹ jẹ́ ká máa love. Káwọn èèyàn wa kán lè rí gbogbo ibikíbi tá a bá ti ní platform ẹ jẹ́ ká máa share sórí platform yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣeun. Orin eléyìí sọ wípé òṣìkà gbàgbé ọ̀la òṣìkà gbàgbé ọ̀la. Rótìmí Àjàyí bàbá mi àtàtà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun thank you sir. Òṣìkà gbàgbé ọ̀la ó ti gbàgbé pé ẹni tó dá òní tó dá ọ̀la ó ń bẹ tó ń gbogbo wa. Ẹ jẹ́ bá wa pín ètò yìí o ẹ bá wa pín káàkiri ẹ jẹ́ káwọn èèyàn wá mọ̀ pé a ti wọlé sórí ètò. Ẹ ṣé ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá. A kì í gbà kàtà lọ́wọ́ akitì. Òjò Adéníkè Adédèjì ẹ káàbọ̀ Òjò Àgbèwá bẹ́ẹ̀ ni. Ahéré ni yóò kẹ́yìn oko. Odùduwà ló máa kẹ́yìn gbogbo ẹ̀ àwa la máa borí. Ọlá Adébíyì Prince Olúṣọlá Adébáyọ̀ bẹ́ẹ̀ ni àmì àṣẹ Olúwa bá wa ṣe láṣeyọrí. Ìkà kò pé ara mi. Ìkà ò pé. Òṣìkà gbàgbé ọ̀la ó gbàgbé ọjọ́ ìkẹyìn. Àwọn òṣèlú ti gbàgbé ọ̀la o. Nígbà èwe rẹ. Àwọn òṣèlú wọn ti gbàgbé ọ̀la olóṣè ṣìwàwù kiri báyìí wọ́n ṣìwàwù. Gbogbo àwọn ṣìkàṣìkà ní gbogbo ibikíbi tí wọ́n wà ẹ máa rántí ọ̀la. Ẹ ṣeun bàbá mi Emmanuel Ikechukwu thank you welcome to the platform. Ẹ máa bá wa pín Ọládìméjì bàbá mi ọlọ́wọ́ bọ́tìn ẹ kú iṣẹ́ ẹ kú ètò ìyàkọ̀ wa ń kọ́ ń bẹ̀ o. Adédèjì Joel ẹ káàbọ̀ sórí ètò láti ìlú Oǹdó àwọn ọmọ Oǹdó nìyẹn. Adédèjì Joel ẹ káàbọ̀ sórí ètò wa ṣé ẹ ti pín ẹ máa bá wa ṣe ẹ jọ̀ọ́. Òṣìkà gbàgbé ọ̀la ẹ máa bá wa sọ fún wọn pé kán má gbàgbé pé àtúbọ̀tán ń bẹ bẹ́ẹ̀ ni ẹ máa ṣe ẹ.
pàdé mọ́. Ṣé ẹ ń bá wa ṣe ẹ máa bá wa ṣe ẹ máa bá wa ṣe ẹ̀tọ́ love and like button o. Àwọn èèyàn wa ò tí ì dé tán. Ìwé tí mo kọ́kọ́ kà. Àfínjú ọmọ mo láìka orúkọ yẹn Williams. Ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ti pín ẹ máa bá wa pín. Abidi ló ń jẹ́. Abidi. Emmanuel Akànbí ẹ ṣeun bàbá mi. Ta ló gbórí pupa sórí ètò wa o? Ẹnìkan ti tẹ orí pupa ẹ bá wa wò ó. Admin nǹkan tẹ pín sísàlẹ̀ ẹnìkan ti tẹ orí pupa sí o. Wọ́n ti tẹ orí pupa sí o ẹ jọ̀ọ́. Admin ẹ bá wa yọ ẹni yẹn. Ẹ bá wa yẹ̀ wò ẹni tó tẹ angry face síbi tẹ pín dà yẹn. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ má ba ètò jẹ́ o ẹ jọ̀ọ́ Afolúwa bẹ̀ yín o. Àfàwọn alálẹ̀ bẹ̀ yín o. Àbẹ́yìn ò fẹ́ kúrò lóko òmìnira ni. Àbẹ́yìn ò fẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹrú ni. Gbogbo ẹni tẹ́ ń tọ orí pípọ́n. Ṣọlá Ògúnlọlá. Brọ́dà mi Wálé Akínsànyà wọ́n ní Wálé Akínsànyà lórúkọ ẹ. Ẹ jọ̀ọ́ bàbá mi Wálé Akínsànyà orúkọ tẹ̀ ń jẹ́ yẹn dẹ̀ dá o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ orí pípọ́n yẹn kúrò. Abidi ló ń jẹ́. Abidi. Ó yẹ ẹ máa pín ẹ jẹ́ ká forí yẹn ká fi kíra wa ká tún fi ránra wa létí ibi tá a ti ń bọ̀. Bàbá wa Ebenezer Obey ẹ má gbàgbé pé nínú program mi tó kọjá mo porúkọ bàbá wa. Mo ní kí ni bàbá wa ń wò ó kí ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ Odùduwà yìí bàbá wa Ebenezer Obey. Ẹ gbúrò orin wọn báyìí Abidi Olówe. Gbogbo ẹ̀yin bàbá wa níbikíbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti fi orin àtàtà orin àṣà orin èdè kan wá ibo lẹ́wà kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Odùduwà. Wálé Akínsànyà wọ́n ní kẹ́ remove angry face tẹ́bí síbẹ̀ yẹn. A ní ilẹ̀ Yorùbá ń ṣọ̀fọ̀ láì tí ì kú. Ilẹ̀ tó ń sàn fún wàrà àti oyin ó wá di ilẹ̀ ó di ilẹ̀ tó ń ṣẹ̀rùbà àwọn ọmọ inú rẹ̀. Ilẹ̀ tó ń ṣàn fún rere fún wàrà àti oyin. Ẹ ṣeun bàbá mi. Joseph Tuesday Samuel Ọlọ́run mi wà bẹ́ẹ̀ ni Ọlọ́run wá wà ẹ káàbọ̀ sórí ètò wa ẹ máa bá Akin Abégúndé Olúwaṣeun Samson ẹ káàbọ̀ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lóhun ti ń jàre tó lè ti ń jàre olóhùn ẹ má bínú sí i. Prince Afẹ́fẹ́ Àgbáyé ẹ káàbọ̀ sórí ètò wa mélòó lẹ ti pín iṣẹ́ tí máa pín fáwọn èèyàn. Àkókò wo ò sì pọ̀ lọ títí lónìí o ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ orin bàbá wa yẹn Hannah Adisa màmá mi àtàtà ẹ káàbọ̀ sórí ètò yìí. Gbénga Ọ̀nàbíyì ètò nìyẹn ṣẹ́ ti pín ọ̀gbọ́n Táyọ̀ àtòwojú òbí Gbẹ̀san bàbá mi àtàtà ẹ káàbọ̀ sórí ètò. Odùduwà ọmọlúàbí ṣáà ti gbáradì fún tó ń bọ̀ lọ́nà. Ṣáà ti gbáradì fún àwọn gbẹ̀dùgbẹ̀dù tó ń mì. Emmanuel Ọlámídé àfẹ́sí yín ẹ má wọlé ẹ máa rí fẹ́sí yín gbà. Ó ní kú ìṣẹ́jú díẹ̀ o a máa tó bẹ̀rẹ̀ ètò wa ẹjọ́ ẹ bá wa pín ètò yẹn bá wa pín. Mo lérò pé ẹ̀ ń gbádùn orin bàbá wa yẹn. Olúwatọ́ba Tolú ẹ mà ṣeun ẹ ṣeun gan. Ẹni afẹ́lamọ àti gbúròó October Yorùbá nípínlẹ̀ Kogi
first peaceful protest okay a máa sọ̀rọ̀ nípa ẹ̀ ṣeun bàbá mi. Fájuyìgbé Joseph ní kí ni ìgbésẹ̀ tó kàn láti rí òmìnira ọba David ẹ káàbọ̀ láti Dubai ẹ ṣeun bàbá mi. Abíọ́dún Àfùwàpè ẹ ṣeun. Fálànà gbọ́ tilẹ̀ tara ẹni là ń gbọ́ o. Ẹ má jẹ́ kí nọ́mbà wa reduce ó yẹ ẹ máa pín o a máa tó bẹ̀rẹ̀ ètò báyìí sí ó kù ìṣẹ́jú kan. Ẹgbà rẹwà bá wà Ẹgbà méjì ò ń jara wọn níyàn àwọn Olúṣàbí nìyẹn Ẹgbà kan Olúṣàbí. Ìpínlẹ̀ Kogi ara bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Kogi ara Oòduà ni. Kódà mọ́ àwọn ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún àwọn Èkó àwọn náà ará Yorùbá ni wọ́n. Ọmọlúàbí Yorùbá ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká dánu dúró ń bì lónìí. Eléyìí tá a kọ yìí ó ti tó gẹ́ torí àkókò wa lónìí. Gbogbo ẹ̀yin èèyàn mi ká tó bẹ̀rẹ̀ ètò tí òní ẹ mọ̀ bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe títí wa ẹ jẹ́ ká kọ orin orílẹ̀-èdè Odùduwà tí a ń béèrè fún òmìnira rẹ̀ ọba òkè á kúkú gba òmìnira náà fún wa o ẹ jẹ́ kí gbogbo wa jọ kọ orin orílẹ̀-èdè wa. Iṣẹ́ wa ẹ̀wà orílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ ní pé láti bẹ̀rù làgbọ́n mọ́ ká ṣiṣẹ́. Ọba Oníbuọrẹ bàbá lókè bàbá aláwòtán bàbá alágbàtán bàbá alágbàlá àdéwúre bàbá tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù bàbá mi àrá ńlá tí wó gbogbo ogun awó pani bàbá mi ajá má jẹ̀bi ajá má jà má mà là bàbá mi tí kì í léni kó tó mú ni àtẹ̀dá àmẹ̀dá àwẹ̀dá àṣẹ̀dá òpeni tí ń pe ní ṣọlá ẹni tí ń gba ọ̀lẹ lọ́wọ́ alágbára tó le jùlọ kábíyèsí tí ń dádé fún ni títún gbà padà tẹ́nìkan ò dádé fún bàbá mi arúgbó láíláí ògiri gbígbẹ tí ń wó pa àwọn ìkà òkúta ìdìgbòlù tí ń run lé àwọn ìkà dànsákìrì Elédùmarè ọba tó ń bẹ ní gbogbo tí ń ran òrùn sórí dúdú ó ràn sórí funfun ó ràn sórí kékeré àti gíga àti gúngùn àti títóbi bàbá mi tí ń fàrà dára ńlá alára ńlá bàbá gbanigbani lanilani múnimúni léni òun náà ni ọ̀kan náà lánàá lónìí àti títí ayérayé kábíyèsí rẹ o ìbà bàbá ọmọọba ẹ káàbọ̀ sórí ètò gbogbo ọmọ káàárọ̀ òjíire ṣe dáadáa la wà
ṣàlàáfíà nílé wa, ṣàlàáfíà lọ́nà wa, ṣé àlàáfíà ní gbogbo àwọn nǹkan tá a fi sílẹ̀ ní ilẹ̀ Odùduwà, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin orí adé, kádé pẹ́ lórí, kí bàtà yín pẹ́ lẹ́sẹ̀. Mo kí gbogbo ẹ̀yin aṣojú, gbogbo ẹ̀yin olórí wa tẹ̀ ń darí ní ṣọ̀rí ìṣọ̀rí, látòrí bàbá wa Akíntóyè dé gbogbo àwọn tó kù, Bàbá Gani Adams, gbogbo ẹ̀yin bàbá Adébánjọ, bàbá ẹ ṣáà jẹ́ ká máa pè bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin bàbá wa pátápátá, a kí yín lógo ọ̀fẹ́ yín, kára yín lè, ẹ ṣeun. Ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ tí ń sọ̀rọ̀ yín sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ilẹ̀, lórí omi, lórí òfurufú, gbogbo wa la kí pátápátá pé a kú iṣẹ́ ribiribi tá à ń ṣe. Ẹlẹ́dàá á fún gbogbo wa ní èrè iṣẹ́ ọwọ́ wa, á san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi ṣe rí, á san fún ẹ̀yin náà bí titi ń ṣe rí. Ṣe wá rí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Odùduwà, gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira, gbogbo ẹ̀yin tó jẹ́ pé òmìnira ló jẹ yín lógún, ẹ wá pò, ẹ wá gbára, ẹ wá ohun tẹ́ fẹ́ dà, ẹ wá tẹ́ fẹ́ jẹ, ṣùgbọ́n ẹ ń wá òmìnira ayé tó rọrùn fún àwọn ẹ̀yà yín, gbogbo yín pátápátá ni mo kí lọ́sàn-án lóru. Wọn kúkú kò sẹ́ni tó ń pín yín lówó, kò sẹ́ni tó ń pín gbogbo wa lówó, ṣùgbọ́n ìfẹ́ tí a ní àti ìbẹ̀rù Elédùmarè àti ìpinnu ọkàn wa pé kò yẹ kí ìyà tọ́ sí gbogbo àwọn ènìyàn wa, tá a fi ń dìde lọ́tùn lósì, gbogbo wa pátápátá ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò wa lónìí. Èmi kan náà ọmọọba ló ń ké sí yín láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣe dáadáa la bá wa. Gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ má gbàgbé pé níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn mo wà lórí ètò, a sọ̀rọ̀ nípa gbogbo àwọn eléré tíátà wa pé kán má fi ogun ṣeré kéré, torí pé ẹni tó bá fi ogun ṣeré kéré, ogun á wó pa, ogun á mú wọn lọ, ogun á gbàgbé wọn, á gbá wọn kúrò, torí pé ogun kò ṣeé fojú di, ogun kò ṣeé ṣe àfojúdi. Ẹni tó bá ṣe àfojúdi ogun, a jẹ́ wípé ó fi ẹ̀mí ara rẹ̀ dégbodò. Mo ké pe gbogbo àwọn àgbàlagbà tó ń jẹ́ òṣèré, gbogbo àwọn tó jẹ́ olórin, ẹ̀rí mo tún orin àwọn bàbá wa náà látún play yẹn, ṣáà lè lọ gbé Michael Jackson ká máa wá play lórí ibi, lè lọ gbé àbókí kan bì kankan ká máa play orin ẹ̀. Òun la ṣe ń ké sí wọn, kì í ṣe ti kórìíra o, kì í ṣe ti pé bóyá a fẹ́ràn wọn. Nípa ìlú ogun tí ó ń lù tó ń dún pọnlápọnlá tó ń dún lákọlákọ yìí, òun náà mà ní gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ rí èmi ò máa sinmi, aró òrókun aró òrò adìyẹ, kì í ṣe tàìsàn tógun yìí náà ni. Àní ilé ti yá, ilé kòkó ni ti Epo Agége. Èmi ò tiẹ̀ mọ̀ bóyá Epo Agége, mi mọ ìdí tán fi máa ń pe òwe Epo Agége ń gbà yẹn, ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, tá a fi ń ké sí àwọn èèyàn yẹn ni pé a ti rí gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe láàrin àwùjọ, a rí gbogbo ipò àti agbára tí Ẹlẹ́dàá ti fi fún wọn nípa ẹ̀bùn tí wọ́n ní. Mo kàn tó fẹ́ sọra láàrin ìṣẹ́jú méjì láti rán wọn létí, láti brush wọn pé kán má rò pé bóyá ó ti lọ bẹ́ẹ̀ yẹn o. Gbogbo ẹ̀yin eléré tíátà wa, èmi kúkú wà lẹ́yìn yín, mò ń lé yín báyìí ni. Gbogbo ẹ̀yin olórin wa, gbogbo ẹ̀yin bàbá wa, ẹ jọ̀ọ́, ẹ má sàsùn péye, ẹ má sùn àsùnpara, nítorí pé kíni tí ó bá wọlé dé tán, ẹ̀yin náà ò ní lè dúró wò ó. Ogun kì í mọ onílé, kì í mà àlejò, ogun kì í mọ ẹni tó jẹun yó, kì í mọ ẹni tí ò jẹun yó, ogun ò mọ ẹni tó pupa, kò mẹni tó dúdú, ogun ò mẹni tí ó ti kò mẹni tó kàwé, kò mẹni tí ò kàwé o. Ogun, a ò ní bá wọn ríjà ogun. Ẹ̀yin èèyàn mi, lónìí kí la fẹ́ sọ̀rọ̀ nípa kò máa sí nǹkan míì náà, kò kú sí tuntun lábẹ́ ọ̀run, ṣùgbọ́n àwọn nǹkan kan wà wípé à ń sọ kó bàa lè jẹ́ wípé àwọn ènìyàn wa, torí pé tí ara bá ti tu ọ̀pọ̀lọpọ̀ báyìí, díẹ̀ báyìí, oríṣiríṣi àwọn èèyàn la ní, tí ara bá ti tu àwọn kan báyìí díẹ̀, tí wọ́n rẹ́ni tó máa fún wọn ní kẹ́sẹ́, tó máa gbìn wọ́n jìgìjìgì báyìí, wọ́n tún ti gbàgbé ara nìyẹn, wọ́n tún ti ń bá láì fún wọn lọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Nàìjíríà ṣe rí lẹ́nu. Òun ló fi jẹ́ pé kò sí ohun tó lè wọ orílẹ̀-èdè yẹn gan, ẹ máa wò pé ṣé wọ́n ti ẹ̀ mọ̀ tí wọ́n ń ṣe rárá báyìí. Ẹ rí inú ibẹ̀ láti máa rí coronavirus, wọ́n fi ṣorin, wọ́n fi ṣàwàdà, wọ́n fi ṣẹ̀fẹ̀.
ní orílẹ̀-èdè Nàìjíríà kan náà máa ní àìsàn kan ti dé o, wàhálà kan ti dé o, wọ́n tún ti fẹ́ gbófin kan jáde o, wọ́n máa fi ṣeré, wọ́n máa fi ṣẹ̀fẹ̀, wọ́n máa fi ṣàwàdà. Nígbà tí wọ́n ní wọ́n ń gbé nípa, wọ́n ń kidnap o, wọ́n ṣe kinní kan o, wọ́n á fi ṣeré, wọ́n á fi ṣẹ̀fẹ̀, wọ́n á fi ṣàwàdà nù. Gbogbo oríṣiríṣi corruption èwo ni wọ́n fi ṣeré láyé Jonathan, láyé Pèsè John. A ní there is God na only you come, ṣé na only you waka come. Gbogbo wa la fi ṣeré, a fi ṣàwàdà, kí la fi ṣe tán, gbogbo ẹ̀ tún lọ bẹ́ẹ̀ náà ni. Ṣùgbọ́n eléyìí tí ó wà lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli yìí, èmi ọmọ bá rọ̀ yín ni pé ẹ má jẹ́ a fi ṣeré. Ògùn náà pé ẹjọ́ ta ló ń ju orí pípọ̀n. Ẹ bá wa máa wo àwọn tó ń ju orí pípọ̀n yẹn, àmọ́ bóyá àwọn tí wọ́n rán wa nítorí wọ́n ti rán wọn káàkiri báyìí tipẹ́tipẹ́ ni, ṣùgbọ́n a ò lè ṣubú rárá, a lè ṣubú. Ẹlẹ́dàá ló gbé wa dìde, a lè ṣubú. Ẹ̀yin tẹ́ ń pè mí yẹ, ẹ má ti pè mí wọlé, ẹjọ́ ẹ dákun. Ẹ̀yin èèyàn mi, ogun kò ṣeé fi ṣeré, kò ṣeé fi ṣe àwàdà. Tí èèyàn bá ṣì wà nínú ilé ẹ̀ tí kò sí hílà yìí ló, tí kò sí dààmú, tí kò sí kú tó ń lé wọn káàkiri, ẹ jẹ́ mọ̀ wípé ó sì sàn fúnyàn. Ṣùgbọ́n tó bá di pé ojú ọlọ́mọ ò tó, àní ẹni tó tí Ṣàngó bá tojú ẹ̀jà kò ní bá wọn bú ọba kò so. Èmi màmá tẹnu mọ́ ni pé ó ṣojú mi, ṣé bọ́ ní tó bá ṣojú ẹni kì í tó ó ṣojú mi ń pẹ́ ń kóòtù, ó ṣojú tèmi eléyìí. Á wá pẹ́ lórí ọ̀rọ̀ yìí àfi tá a bá ṣe àtúnṣe. Bàbá mi ẹ káàbọ̀, Yẹmí Olúwo, shirt and sweater in America, ẹ máa ríra, kí lẹ ti ń ṣe láti ọjọ́, ẹ máa rí iṣẹ́ tí yín rà tó yẹ kẹ́ ti kàn sí wa tipẹ́tipẹ́. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, àní ogun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò ṣeé dojú wò, kò ṣeé wò níran, kò ṣeé fi ṣeré. Gbogbo ẹ̀yin aláwàdà, ẹ̀yin comedian, kò ṣeé fi ṣeré, torí ẹ̀yin náà wà lára àwọn eléré tíátà, ẹ̀yin comedian tó yẹ pé àwàdà tí yín ibi tẹ́ ti máa jẹlẹ̀ ń wá kiri. Ẹ lo talent yín báyìí ká fi tún gbogbo ẹ̀ ṣe, eré lẹ máa fi ṣe. Wọ́n ti àgbáyé ló ti ń bọ̀ wá pé àṣé country yẹn ṣì tò ní. Ibẹ̀ ni oríṣiríṣi nǹkan ló máa ń sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ sí. Eléyìí o kò ṣeé fi ṣeré. Ogun Fúlàní kì í ṣe Fúlàní nìkan, apárapọ̀ ẹlẹ́yẹ ni wọ́n o. Àparapọ̀ ẹlẹ́yẹ lọ̀rọ̀ Fúlàní, àwọn nìkan kọ́. Ìrùmí tó ń lùlù fún wọn ó wà lábẹ́ omi, àwọn tó ń lùlù fún wọn. Ẹ má rò wípé bóyá lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan ganan wà. Àwọn orílẹ̀‐èdè mìíràn ní àgbáyé wọ́n fọwọ́ kún ọwọ́ wọn, torí pé kíni, anílẹ̀ ìwà náà ranjú mọ́ ilẹ̀ ọlọ́ràá, ilẹ̀ tó ń sàn fún wàrà àti oyin, torí pé a jẹ́ àkàndá ènìyàn, a jẹ́ ẹni tí Ọlọ́run Olódùmarè tó yọ́nú sí, a jẹ́ ẹni tí Ọlọ́run fi oríṣiríṣi nǹkan kẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó fi ilẹ̀ kẹ́ wa, ó fi ohun àlùmọ́nì kẹ́ wa, ó fi gbogbo nǹkan kẹ́ wa. Ní Amẹ́ríkà, ẹ fi nọ́mbà tí wọ́n tẹ̀ sísàlẹ̀ yẹn lẹ máa fi ọ́dà, òun lẹ máa fi ọ́dà bàbá mi. Ó fi gbogbo ẹ̀ kẹ́ wa. Òun ló ṣe jẹ́ pé ẹ máa rí Chinese, ẹ máa rí Indian, ẹ máa rí wọn lóríṣiríṣi tó jẹ́ pé àwa yìí náà ni wọ́n dójúlé wa, kì í ṣe nǹkan míì. Wọ́n dójúlé wa nítorí kíni, nítorí àwọn ohun tí Ẹlẹ́dàá jogún fún wa. Rí ojú ọjọ́ ńkọ́, ojú ọjọ́ ńkọ́ lórílẹ̀‐èdè wa. Alójú ọjọ́ tó dáa, a nílẹ̀ tó dáa, gbogbo nǹkan la ní. A ní ayé tó dáa, a ní ìwà tó dáa, a ní àṣà tó dáa. Pàápàá jùlọ ibi tí gbogbo nǹkan dáradára yìí tí ń wá tó ti ń jẹyọ, àní ní àti ara àwọn ọmọ Odùduwà ni, àwọn ọmọ káàárọ̀ oòjíire. Wá rí bí wọ́n wá wò wípé kí ni àwọn máa ṣe láti gba ilẹ̀ yìí, báwọn ò bá kọ́ńkà àwọn èèyàn yìí, kò sí báwọn ṣe fẹ́ gba ohun tí wọ́n ní. Gbọ́ ni, nínú àwọn ìwé mímọ́ tá a máa ń ka, ó ní ta ló máa lọ kó ilé alágbà, ó fẹ́ lọ gba nǹkan tí o lè kó, ó fẹ́ lọ gbà kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé o ò ní gbára rẹ̀ dì kó kọ́kọ́ dira ẹ lámùrè dáadáa, kó tó wá sọ pé o fẹ́ gba nǹkan ìní ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀, wá kọ́kọ́ di alágbára yìí. Ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n ti wá mọ̀ wípé wọ́n mọ̀ pé Yorùbá ò ń ṣẹrọ rírọ̀, wọn ò ń ṣèyàn lásán, ṣùgbọ́n àwọn náà wọ́n wá wò pé kí làwọn fi lè dè wá. Ó ní ìjọba tí wọ́n fi tán gbélé wa lórí, ìjọba Buhari tí wọ́n gbélé wa lórí,
wọ́n ní ká má dárúkọ wọn. Báwo la ṣe ní dárúkọ àwọn tó ń pa wá ìjọba Fúlàní tí wọ́n fi ẹ̀tàn àti agbára káká, torí pé gbogbo wa ní ètò ìdìbò tó lọ ló ṣojú wa. Àmọ́ bí wọ́n ṣe ń gbé àpótí ìbò tó ń jagbà, tí wọ́n ń pa àwọn èèyàn, tí wọ́n ń yìnbọn, tí wọ́n jẹ́ káwọn èèyàn já ríta lọ dìbò fún. Ó kàn dùn wá pé ibi tí iṣẹ́ màálù náà dé kò jẹ́ káwọn èèyàn tẹ̀ tún lè ronú tó ṣẹlẹ̀ nínú ìdìbò tó kọjá. Níṣe làwọn èèyàn tún ṣe ṣùgọ́mù tán tún sọ wípé 2023 yìí ni, ṣùgbọ́n ọba mi òkè kò mà ní fún wọn ṣe o, láṣẹ Èdùmàrè kò ní fún wọn ṣe. Lónìí ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni pé a ní ilẹ̀ Yorùbá ń ṣọ̀fọ̀ láì tí ì kú. Ẹ jọ̀ọ́, tí wọ́n bá sọ wípé èèyàn ń ṣọ̀fọ̀, nǹkan kan ló máa ń mú kéèyàn ṣọ̀fọ̀ jáde. Ikú àti ọ̀fọ̀ wọ́n jọ ń tẹ̀léra wọn papọ̀ ni. Mo gbà ládùúrà lónìí pé àtèmi àtẹ̀yin tẹ̀ ń wò mí àti gbogbo àwọn ọmọ Odùduwà káàkiri àgbáyé, ọ̀fọ̀ ò ní wọlé tọ̀ wá o. Yorùbá, ilẹ̀ Yorùbá wọ́n ń ṣe ọ̀fọ̀ láì tí ì kú. Ọ̀nà wo ni wọ́n gbà ń ṣe ọ̀fọ̀? Wálé Akínsànyà ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn mi, ọmọlúàbí rere tẹ́ ẹ bá mọ ẹni tó ń jẹ́ Wálé Akínsànyà lórí platform yìí, òun ló ń ju red face káàkiri. ẹjọ́ tó bá jẹ́ àṣìṣe ni kí wọ́n lọ tún ṣe, ṣùgbọ́n tí ò bá ṣàṣìṣe tó jẹ́ wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni, ẹ ń wá ìbínú Olódùmarè ni o. Kẹ́yà ti ronú pé wàdà báyìí. Ẹ wo, Yorùbá wá ń ṣe ọ̀fọ̀ láì tí ì kú. Ọ̀nà wo ni Yorùbá ń gbà ṣe ọ̀fọ̀? Nígbà tí ọmọ Yorùbá tó jẹ́ pé a ní ọkọ ńlé, ọkọ ló ń bá wa gbé. Nígbà tó jẹ́ wípé ọba Ẹlẹ́dàá ó ti fún wa ní gbogbo ohun tá à ń ní, ṣùgbọ́n dípò ká máa jẹ ọlá rẹ̀, ká máa jẹ èso rẹ̀, ká máa jẹ ìgbádùn rẹ̀, ìkorò òun là ń jẹ. Kò dìgbà téèyàn bá tó kú lójú ayé, tó kú tí wọ́n gbé gbìn mọ́lẹ̀ kán tó mọ̀ wípé ẹni yìí kò gbé ilé ayé mọ́. Kò dìgbà téèyàn bá tó kú tó ti gbẹ́mí mì tí àwọn dókítà ti wá wò pé ẹ̀mí ti kúrò lára ẹ̀, kán tó máa sọ pé wọ́n ń ṣọ̀fọ̀ fún un. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ní ilẹ̀ wa lónìí. Púpọ̀ nínú àwọn èèyàn wa ló ń pè wá lọ́tùn lósì. Tẹ́ ẹ bá mọ àwọn nǹkan tí àwọn ènìyàn wa ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí, ẹ máa sunkún, ẹ máa ṣọ̀fọ̀. Òun la fi sọ wípé ilẹ̀ Odùduwà ń ṣe ọ̀fọ̀, torí pé wọ́n ń gbé ayé bí aláìgbé. Wọ́n ń gbé ayé bí ẹni tó ti kú ṣùgbọ́n tó ń rìn kiri. Téèyàn bá ti wà láyé tó jẹ́ wípé o ò rí tó máa fi mú sẹ́nu, o ò lè dá ẹnu ara rẹ bọ́, dépò pé o fẹ́ bọ́ aya, o fẹ́ bọ́ ọmọ, o ò lè sọ wípé àìsàn dé báyìí kó o lè tọ́jú ara rẹ. O ò lè sọ wípé orí ibùsùn ibi tó máa forí ara rẹ lé, tó máa lè forí lélẹ̀ pé o fẹ́ sùn pé ara rẹ balẹ̀, ara tù ọ́. Òun ṣọ̀fọ̀. Gbogbo ẹni tó bá wà nínú kátígórì yìí, ẹ wá wò káàkiri ilẹ̀ Yorùbá. Mélòó nínú àwọn ènìyàn wa ló jẹ́ wípé wọ́n wà ní ipò tó tẹ́ wọn lọ́rùn, tá a lè sọ wípé ní ipò tí mo wà lónìí yìí ó tẹ́ mi lọ́rùn. Olúnládé Olúwatósìn, wọ́n lẹ ti ní partner in crime. Bẹ́ẹ̀ ká kú ká tó kú, ẹ ṣeun bàbá mi fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Olúnládé Olúwatósìn, orúkọ yín rẹwà o, ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ eré, ẹ ṣe eré o. Ẹ má ju red face mọ́, ẹ lọ correct nǹkan tẹ́ jù sórí platform, ẹ má bà program wa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wá jẹ́ wípé mélòó nínú àwọn ọmọ Odùduwà lónìí, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́ wò lápá àwọn tó kàwé. Ló jẹ́ pé ìwé tí wọ́n kà yẹn, jẹ́ ká wo gbogbo ìlàkàkà wọn, ọdún tí wọ́n ti ṣe ní ilé ìwé. Wọ́n ń gbóòrùn ni o, wọ́n fi láńtà kàwé, wọ́n fi kándù kàwé, wọ́n fi kósí, wọ́n á kẹ́sẹ̀ sínú omi kàwé, wọ́n á lo panadol kàwé, wọ́n á lo Lipton tea, wọ́n ní fiti oríṣiríṣi nǹkan lọmọ school máa ń ṣe pé òun fẹ́ gbóòrùn. Nígbà tó bá wá jáde tán, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé wọ́n ń gbé ayé tó yẹ kí wọ́n gbé pé mo ti gbìyànjú pé káyé tèmi náà lè dùn kó lè dára? Ṣé ohun tí ó wá ń jáde fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ yìí, ṣé òun ló yẹ kí ó jẹ́ èrè ẹ̀kọ́ tí wọ́n kà bí?
wọ́n ń ṣọ̀fọ̀ wọ́n ti kú nígbà tí wọ́n sì wà láyé bàbá yẹn ni wọ́n ní Ọlọ́run má jà á kú má jẹ́ ká kú báwo náà ṣe sọ Yorùbá yẹn ná Ọlọ́run má jà á kú ká tó kú àbí báwo náà torí pé ẹni tó bá ti kú kó tó kú ó túmọ̀ sí pé ó kàn wà láyé bí aláìsí tá a bá wá bójú wo orílẹ̀-èdè Odùduwà tá à ń sọ yìí àti ìgbà orílẹ̀-èdè Odùduwà orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú àyànmọ́ wọn ti kú kò sí ìrètí mọ́ kò sí ìrètí ẹ má bínú o kò sí ìrètí fún wọn mọ́ torí pé kí ni wọ́n ti mọ̀ wípé ìjọba táwọn ní àwọn gangan ni ìránṣẹ́ ikú ìránṣẹ́ ọ̀fọ̀ tó ń pín ikú kiri tó ń pín ọ̀fọ̀ kiri tó ń pín ebi kiri tó ń pín ìyà kiri tó ń pín ìdájọ́ àìtọ́ àti òdodo tó ń pín kiri. Ìjọba tí àwọn ní ó ní ìjọba tó jẹ́ wípé ẹni rere òun ló ń wà nípò òṣìkà ẹni tó máa ń ṣe òṣìkà á wà nípò ẹni rere. Wọ́n ti mọ̀ wípé ìjọba àwọn aṣíwájú àwọn aṣojú tí wọ́n ní wọ́n jẹ́ àwọn aṣojú tó jẹ́ wípé bó o bá tiẹ̀ jẹ́ olókìkí tó o jẹ́ ọmọ tó ní àyànmọ́ rere ìjọba yìí ló máa gbé àyànmọ́ ibi lé ọ lọ́wọ́. Ẹ̀yin èèyàn mi ṣé wọn wá ṣọ̀fọ̀ ṣé ilẹ̀ Nàìjíríà kò ṣọ̀fọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà wo náà ọ̀nà àbáyọ àwọn ń kéde fún àwọn ènìyàn wa nínú ohun tí Ẹlẹ́dàá dá sílé ayé kó jẹ́ basic amenities pé kò yẹ kó jẹ́ nǹkan tó tiẹ̀ jẹ́ kó máa ṣe ọ̀wọ́n fún ẹ̀dá alààyè gẹ́gẹ́ bí Ẹlẹ́dàá ṣe ṣẹ̀dá ẹ̀ ìkan lára wọn òun náà ni omi mímu bẹ́ẹ̀ ni suffering and smiling omi mímu ẹ̀rí ìjọba tiwa bí báyìí ìjọba wa fẹ́ regulate orí omi o wọ́n ṣe omi wọ́n sọ wípé wọ́n máa ṣe omi tó máa wọ gbogbo inú ilé káàkiri wọ́n sọ wípé wọ́n máa ṣe omi tí gbogbo àdúgbò tó máa lè rí tó máa rí pé wọ́n ní kò ní sí à ń gbẹ́ kànga o à ń ṣe kinní kan o nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò mọ tẹ́ bá dé abroad ẹ jọ̀ọ́ níbo lẹ ti rí kànga ń bẹ̀ ẹ ṣẹ̀ máa wá ẹ máa yá ohun tẹ́ ẹ máa fi fa omi káàkiri ẹ máa yá lágbájá ẹ̀ẹ́rẹ́ àwọn ìyá wa wọ́n máa ẹlòmíì tẹ́ ẹ bá rí ibi tí wọ́n fi kiri ní láàrin ìlú ẹ máa sunkún pé ṣé omi mímu omi tí Ẹlẹ́dàá ti dá tó wà nínú ilẹ̀ tó ń sun jáde ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti wọnú balùwẹ̀ báyìí tí mo ṣí omi yẹn sórí báyìí mo máa ń yan Ẹlẹ́dàá ni màá ní ẹlòmíà sọ pé we pay for water we ṣe kinní kan tí Ẹlẹ́dàá gangan tó bá wá sọ wípé kí omi yẹn kó má sun jáde mọ́ nínú ilẹ̀ ẹ jọ̀wọ́ ẹ̀yin ìjọba gan àwọn ìjọba lókè òkun tí wọ́n fi gbogbo ẹ̀ sórí ètò gan ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ ṣe o omi àkọ́kọ́ ohun tó yẹ kó jẹ́ kó wà available fún gbogbo èèyàn láti survive kò sí omi nínú bó bá jẹ́ pé ó ṣeé ṣe fún àwọn ènìyàn wa àwọn ìránṣẹ́ òkùnkùn yìí àwọn aṣojú wa àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn kábínẹ̀tì wọn tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún wọn láti jẹ́ kí wọ́n máa wọn kí ni a fi ń mí fuel títí wa òun ni atẹ́gùn tí Ẹlẹ́dàá fi fún wa tá a fi ń mí tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún wọn kí wọ́n máa wọ̀n fún wa pé lítà by lítà lẹ́ máa fi atẹ́gùn mí gbogbo ọmọ Nàìjíríà láti parẹ́ pátápátá bẹ́ẹ̀ ni water resources bill bẹ́ẹ̀ ni tó bá yá wọn á ṣe air resources bill ibi tá à ń lọ náà nìyẹn bàbá mi ẹ ṣeun tó bá jẹ́ wípé bí Ẹlẹ́dàá bó ṣe fún ẹ wò ó kí mo sọ pé àní mo tuntun sọ kí omi má sún mọ́ ní ilẹ̀ kí Ẹlẹ́dàá kó fẹ́ ṣe bó ṣe tó kí Elédùmarè wá di òjò mú kó ní kí omi má sún mọ́ nílẹ̀ kó fi títóbi rẹ̀ yẹn hàn kó ní kí àbí ẹ̀rí kó ti ṣe bẹ́ẹ̀ ní ìlú kan ní ilẹ̀ Íjíbítì omi tí wọ́n mu ó di ẹ̀jẹ̀ nígbà tí ìbínú rẹ̀ dé omi tí wọ́n mu di ẹ̀jẹ̀ mọ́ wọn lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ wípé ṣe lọ́rùn wọn le kìkìkì pé àníṣe ta ni Ọlọ́run àwọn ẹ̀ní bọ́ kúrò nínú ìgbèkùn yìí
bí gbogbo wọ́n sì parun náà ni àní gbogbo àwọn tó sọ wípé òun ò ní jẹ́ ká bọ́ kúrò lóko ìnira yìí gbogbo wọn máa parun lójijì nípa ìbínú Ọlọ́run. Mo wá sọ fún wọn wípé wọ́n sọ pé àwọn ṣe water resources bí kẹ́ lè mọ̀ pé ọ̀fọ̀ ni wọ́n ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ṣọ̀fọ̀, ilẹ̀ Yorùbá ṣọ̀fọ̀, àwọn adarí wa wọ́n rí pé ọ̀fọ̀ làwọn ń ṣe. Ayẹyẹ tí wọ́n ń ṣe ayẹyẹ káàkiri, ayẹyẹ ọ̀fọ̀ òun ni lẹ̀ ń ṣe káàkiri. Torí pé kíni ẹni tó wà láyé ẹlòmíì púpọ̀ ti kú, wọn kàn tí ì gbé wọn sin ni. Púpọ̀ ọmọ adúláwọ̀ ló ti kú tí wọ́n tí ì gbé sin. Púpọ̀ ọmọ ọ̀dọ́ púpọ̀ ló ti kú tí wọ́n tí ì gbé sin. Tí ó bá jẹ́ wípé ó ṣeé ṣe fún wọn láti máa wọn atẹ́gùn wá símú, àwọn aláwọ̀ funfun gan wọn á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn fàlù láì, ṣùgbọ́n tó bá ti dé ọ̀dọ̀ tiwa báyìí pé ó yá o, iye atẹ́gùn tó máa mí sínú, iye atẹ́gùn tó máa mí sínú iye báyìí ni o, iye báyìí ni o. Ẹ wá wo èèyàn mélòó ló máa lè survive ẹ̀. Ibi tí àwọn ìjọba wa ń lọ nìyẹn. Bí ò bá ṣe bẹ́ẹ̀, torí pé kì í ṣe ìgbà tẹ́ bá tó wọn atẹ́gùn tí àwọn èèyàn ń mú símú kẹ́ tó mọ̀ wípé wọ́n ti ṣe air resources bill too. Pé wọ́n ti ṣe òfin lórí pé bí wọ́n ṣe máa sanwó atẹ́gùn tá à ń mí símú o. Torí pé kíni ẹni tẹ́ ẹ bá ti gba oúnjẹ lẹ́nu rẹ̀, ẹ ti gba èémí lẹ́nu rẹ̀. Ẹni tẹ́ ẹ gba ìlera lára rẹ̀, ẹ ti gba èémí lẹ́nu rẹ̀. Mo ń sọ̀rọ̀ fún gbogbo àwọn ìjọba tó wà ní orí, gbogbo àwọn ìjọba tó ń ṣe àkóso ní ilẹ̀ t'Odùduwà, àwọn ni ọ̀rọ̀ mi ń bá wí lónìí. Gbogbo ẹ̀yin aṣíwájú, gbogbo ẹ̀yin olórí, gbogbo ẹ̀yin òṣèlú, gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń wòran, tẹ́ ẹ lajú sílẹ̀, tẹ́ ẹ káwọ́ lẹ́rán, torí pé ìdákẹ́ yín ó máa ń ba nǹkan jẹ́. Àwọn ìdákẹ́ yín náà ló ti ba nǹkan jẹ́ sẹ́yìn tó fi jẹ́ pé ibi tá a bára wa yìí ẹ̀yin lẹ̀sìn wá débẹ̀. Kì í wá sí ẹ̀yin nìkan, gbogbo àwọn ọ̀dọ́ náà tó jẹ́ wípé àti ẹ̀mọ́ bí tán wá so okùn orí ìrònú wọn kọ́. Àwa ń wòran àní kò di ìgbà tí wọ́n bá tó sọ wípé air per gallon, atẹ́gùn tá máa mí sínú per gallon àbí per litre ni wọ́n ń ṣe ní Nàìjíríà, ká tó sọ wípé èèyàn ti kú. Ìjọba tó fi ojú ọ̀nà sílẹ̀ tó jẹ́ pé ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kò tó ikú ni ibẹ̀ ni ẹ̀mí ń run sí. Mọyì ọkàn tó ń pàdánù tó ń sọnù ní gbogbo ojú ọ̀nà. Tí ojú ọ̀nà bá da ẹlòmíì báyìí, inú fọ àyàfo ni tó bá wà nínú ìrìn àjò báyìí. Àwa náà ti rìn tó jẹ́ wípé tẹ́ ẹ bá ń lọ lójú ọ̀nà báyìí, ṣe ẹ máa gbàdúrà ní orí mi o, ẹlẹ́dàá mi o, ìyá mi o, Jésù, Allah, Ṣàngó o, Ifá o, Ọ̀pẹ̀lẹ̀, gbogbo ẹ̀ la máa pè tán ká tó gbà tá bá débi tá a lọ lára ní Ọlọ́run ó ṣe o. Bẹ́ẹ̀ ni àsọpọ̀ Ọlọ́run kọ́ ló ń pa nímọ̀, Ọlọ́run ló ń pa wá mọ́. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ ni gbogbo nǹkan nígbà míì, torí pé nígbà tó ti ṣe iṣẹ́ àṣeparí títí ẹ̀, tẹ́lẹ̀dá ti ṣe iṣẹ́ àṣeparí títí ẹ̀ tán, ó fi àṣẹ lé ẹ̀dá lọ́wọ́. Àwa ni ẹ̀dá ọwọ́ rẹ̀. Ó fi àṣẹ lé wa lọ́wọ́, ó fi agbára lé wa lọ́wọ́, ó fún wa ní ìmọ̀, ó fún wa ní òye láti máa ṣe ìṣàkóso yẹn nìṣó. Ẹ jẹ́ kí bàbá sinmi. Gbogbo nǹkan tá à ń pe Ọlọ́run sí pé Ọlọ́run mi o, Ọlọ́run mi, Olúwa o, Allah o, gbogbo nǹkan tá à ń pe Ọlọ́run sí kò kan Ọlọ́run. Ọwọ́ wa ló wà, àtẹ́lẹwọ́ wa òun ló wà. Nítorí pé kíni ẹni kì í ṣáàwò. Nígbà tí ẹlẹ́dàá tó ṣẹ̀dá ayé, ó mọ àwọn nǹkan tá a nílò. Ó mọ̀ wípé a nílò omi, ó fún wa ní omi. Ó mọ̀ wípé a nílò èémí, ó fún wa ní atẹ́gùn. Ó mọ̀ wípé a nílò ohun tá a máa jẹ tá a fi máa dàgbà lójoojúmọ́, ó fún wa ní ewébẹ̀. Ó mọ̀ wípé a máa ní àwọn nǹkan àkókò kan wà tó jẹ́ wípé bàbá yẹn ó ti mọ ìbẹ̀rẹ̀, ó ti mọ òpin ohun gbogbo. Ó mọ̀ pé àwọn àsìkò tí ó máa rẹ ara wa wà. Ó fún wa ní egbò igi. Ó fún wa ní egbò igi. Ó wá fún àwọn bàbá wa ní ọgbọ́n. Ó wá dé ládé tán.
ó ní kán sọ lórúkọ gbogbo orúkọ tẹ́ ẹ bá pè é òun ni yóò máa jẹ́ fún yín. Ó wá fún wa ní ọgbọ́n fi dé ládé, ó mí èémí rẹ̀ sínú, ó ní ẹ máa jọba lọ, ẹ máa jọba lọ, ẹ máa ṣe bí mo ṣe ń ṣe lọ́run, ẹ máa ṣe ní ayé. Ó wá fún wọn ní ọgbọ́n, ó ń fún wọn ní ìmọ̀. Bá ṣe wá ń súnmọ́ tá a ṣàkíyèsí sí tá a ń discover, òun ni a máa mọ̀ sí, la máa ní sí. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Àwa ènìyàn a gba ẹ̀mí ibi láyè. Àwọn èèyàn tó ti gba ẹ̀mí ibi láyè, wọ́n wá sọ ara wọn di òrìṣà. Òrìṣà gan ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Òrìṣà tẹ́ ẹ bá bẹ òrìṣà, òrìṣà á gbọ́. Tẹ́ ẹ bá mọ orúkọ tó òrìṣà ń jẹ́, tẹ́ ẹ bá pè é á jẹ yín. Tẹ́ ẹ bá fún lóúnjẹ tó yẹ kó jẹ á jẹ yín. Ṣùgbọ́n kí ni oúnjẹ titi yín gan ẹ̀yin ìkà yìí? Torí pé ti yín gan ó ju láàlú ògiri òkò lọ. Gbogbo ẹ̀yin aṣíwájú, gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ wá sọ omi, ẹ sọ àwọn nǹkan tó máa mú ayé rọrùn, ẹ wá sọ di ọ̀wọ́n gógó fún àwọn èèyàn. Ìkà mà níyìn, ìkà ẹni bí níyìn. Ẹ̀yin gangan ni èèmọ̀ tí ń bá ọmọ gbé, tí ń bá ọmọ rìn, tí ń bá ọmọ. Ẹ̀yin ní ọ̀fọ̀ tí ń wọlé aládùn. Ẹ̀yin olórí, ẹ̀yin tí wọ́n yàn, ẹ̀yin chairman local government, ẹ̀yin councillor, senator, ẹ wá ṣèpàdé nínú gbọ̀ngàn yín. Ṣé ẹ ti rò wípé ọwọ́ ẹlẹ́dàá ò lè tó yín níbi tẹ́ ẹ wà? Gbogbo ẹ̀yin house of rep tí wọ́n ní ká ẹ lọ ṣojú ni o, ara yín lẹ lọ ń ṣojú, ẹ lọ ń ṣojú ara yín. Ẹ mọ̀ wípé ìbínú Ọlọ́run, ìbínú Elédùmarè òun lẹ ń pèsè sínú ayé yín, ẹ sì lè bọ́ nínú rẹ̀. Ẹ ti rò wípé kò sí tí ọmọ ọ̀lẹ lè fi alágbára yín ṣe ni. Òun lẹ fi máa jókòó ìjókòó ìyà, ìjókòó tó máa fa ìbínú lé yín lórí, ìbínú ẹlẹ́dàá sórí yín, láti ṣe ìjọba pé, láti máa ṣe òfin pé kí wọ́n máa yẹ ọ̀rọ̀ omi lẹ wá ń debate. Ẹ tún fẹ́ gba omi lẹ́nu àwọn èèyàn, ẹ fẹ́ gba gbogbo, ẹ kúkú ti pa gbogbo ìlú nu tán. Eléyìí tó kù tẹ́ fẹ́ ṣe yẹn, ṣé ti tàwọn Boko Haram, àwọn Fúlàní yẹn, final notice ni, ṣùgbọ́n ibi tẹ́ ti máa pàdé ìparun yín nìyẹn. Bẹ́ẹ̀ ni lágbára ẹlẹ́dàá. Kò tó yín o, kò tó yín bàbá Buhari àtẹ̀yìn cabinet, gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà ń bẹ̀ yẹn náà, ẹ̀yin Yorùbá, ó mà ṣe fún yín o, tẹ́ jẹ́ aṣojú ọmọ Yorùbá ní ilé amòfin. Mi ò mọ bó tẹ̀ ṣe, mi ò mọ Yorùbá tí mo máa sọ. Ẹ máa bá mi dárúkọ gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní Senate, tó wà ní House of Rep, tó wà ní kí náà pé, tó wà gbogbo judiciary náà wà ní o, ministers ní o, minister of work o, kíní àti ẹ̀gbúrò bàbá Fáṣọlá gan mọ́. Aso Rock is Devil's Rock. Aso Rock, ibi tí wọ́n ń pè ní Aso Rock yẹn, ibẹ̀ gangan èèmọ̀ rock ló yẹ kán máa pè é. Òkúta èèmọ̀, ilé èèmọ̀. Rẹ̀mí Tinubu, bàbá mi ta tẹ̀lé yín tún dárúkọ yẹn, Rẹ̀mí Tinubu kíni. Gbogbo wọn tán lọ ṣe aṣojú yẹn, èèmọ̀ nìyẹn, ẹni bí ìkà, ẹ níbẹ̀rù Ọlọ́run. Ẹ máa mú aago ìkorò Ọlọ́run tẹ́ ẹ bá ronúpìwàdà. A mọ̀ pé púpọ̀ yín ò tiẹ̀ lè ronúpìwàdà nítorí ẹ ti ta ọkàn yín. Dino Melaye, bẹ́ẹ̀ ni ẹ máa ṣakọ, Dino Melaye náà ọmọ máa kọrin ìgbà míì. Àlọ́gà ni gbogbo yín, ọ̀gà Gbajabiamila, ọ̀gà ni gbogbo yín. Ọ̀rọ̀ akọrin wàá bọ́ síta, wàá máa kọrin. Orin wo ló tiẹ̀ ń kọ́ ń gbà yẹn ná? Tó bá yà tún kọrin, wàá tún kọrin bíi pé ẹni tó ti ronúpìwàdà tó ti ṣe kinní kan yẹn. Ẹ ń tanra yín jẹ, ta lẹ̀ ń tàn? Lè tẹ́lẹ̀dá, tí ẹ lè tàn wá gan pàpà, torí pé kíni, ojú wa ti là. Ẹ ń lọ síbẹ̀ yẹn, gbogbo yín tẹ̀ ń represent
ó mà ṣe o gbogbo àdúgbò yín tó ń bá gbogbo district tẹ́ ń represent àwọn kántì kọ́ kí náà máa ń pe kíní lọ́dọ̀ wọn ó ti ṣe díẹ̀ náà kántì kọ́ tó máa ń pe àwọn agbègbè yẹn gbogbo ibi tẹ́ ń represent tó bá ní kán lọ sí gbogbo àwọn agbègbè yẹn báyìí tí ẹ ṣe wá lójútì báyìí nójútì ó yẹ kí wọ́n rí yín kán máa rí yín lójú ọ̀nà kán máa sọ̀kò pa yín ni Ọ̀ṣínbàjò bàbá Ọ̀ṣínbàjò wọ́n tiẹ̀ ti bàbá bàbá tiẹ̀ wọ́n ti fi wọ́n sínú kóló bàbá yẹn ti wà nù kóló àfi kọ́lọ̀ kó yọ jáde Dínà Melaye bẹ́ẹ̀yìn ò bá ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run gbogbo dáadáa tí yẹn ń ṣe kiri kò ní máa ṣe mọ́tò ẹyọ kan tó bá ta mọ́tò ẹyọ kan nínú mọ́tò tó ń kó káàkiri Dínà Melaye ọ̀nkú Dìnò bàbá Dìnò tẹ́ ẹ bá ta mọ́tò ẹyọ kan lásán nínú mọ́tò tẹ́ ẹ bò mọ́lẹ̀ tẹ́ ẹ rò pé bí a bá ń joyin tí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká ọ̀nkú Dìnò ẹ má gbàgbé pé àtìpó lẹ̀jẹ̀ láyé o ọ̀nkú Dìnò tẹ́ ẹ bá ta mọ́tò ẹyọ kan ṣoṣo nínú mọ́tò tẹ́ fi ń ṣe kíní tẹ́ fi ń láwọn ọmọ tálákà lójú kiri tẹ́ bá tà lẹ́yọ̀kan tẹ́ lò sí àdúgbò constituency yín lásán tẹ́ ń owó yẹn síbẹ̀ ṣé ẹ dúró náà ṣé ẹ mọ̀ pé wọ́n máa rí yàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n ẹ lè ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo yín ẹ mọ̀ bí tẹ́ belong sí inú náà lẹ belong sí torí pé ẹni tó bá ń ṣiṣẹ́ ìkà kò yẹ fún ilé ìtura ilé ìnira níbi tí iná àjò òkú tó máa wà ibẹ̀ nílé wọn Uncle Dino kì í ṣe mọ́tò kan lẹ́ni o kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ọwọ́ yín láti máa róṣìṣìṣì tuntun kò ń ṣẹ̀yìn nìkan gbogbo àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá wọ́n ní Ọ̀ṣínbàjò bàbá Ọ̀ṣínbàjò àwọn ní rọ́bà stamp báyìí ìgbà kan wọ́n fi bàbá kó kí ni wọ́n tiẹ̀ tí ì fi bàbá yẹn ṣe tán composer ni kí ni wọ́n tí ì fi bàbá ṣe tán bàbá alága pínwó bàbá alága tó máa kọ̀ǹsóòlù àwọn tí wọ́n bá ti pa lọ bàbá ni ó ń pín owó ọjà káàkiri bàbá ni ó ń kọmíṣàn tọ́ílẹ̀tì káàkiri wọ́n ti fi bàbá yẹn sínú kóló wọn ò wá rẹ́ni tó máa yọ wọ́n jáde kó Fẹ́mi Adésínà àwọn yẹn Fẹ́mi Adésínà tẹ́yìn ń dárúkọ yẹn àwọn èèmọ̀ tó ju èèmọ̀ lọ olórí èèmọ̀ ni Fẹ́mi Adésínà olórí èèmọ̀ ilẹ̀ Yorùbá ni Fẹ́mi Adésínà tó ń yọ wọ́n lẹ́nu gbogbo yín ti gbàgbé ni pé ẹ dágbádá ikú ọjọ́ kan ló máa dé báyìí ayérayé wà o ayérayé wà níbi ìbò lẹ máa yọjú sí àwọn kan tiẹ̀ sọ pé kò sí ikú ẹni tó bá sọ pé àwọn wọn ní kò sí téèyàn bá ti kú ó ti tán wọ́n ń tàn yín jẹ ni kí ló tán ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi ni ayé yẹn kò wá ní òpin ayé yẹn ò ní òpin gbogbo ẹ̀yin àmọ̀pẹ́ títa kan yẹn ti múlẹ̀ ẹ dẹ̀ fẹ́ dalẹ̀ torí ẹ fẹ́ kú ìgbà wo wá ní ẹ ní ṣọ̀fọ̀ báyìí láàní àti ẹ máa ìgbà wo láàní ṣọ̀fọ̀ yín báyìí torógun tó máa jẹ́ ká ṣọ̀fọ̀ yín òun lẹ ti ń wò níran yìí ibi tí mò ń lọ lónìí nìyẹn ogun tó máa jẹ́ ká ṣọ̀fọ̀ gbogbo ẹ̀yin olórí yẹn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí tí ilẹ̀ Yorùbá máa fi ṣọ̀fọ̀ yín ogun yẹn lẹ ń wò níran torí wọn ní ṣọ̀fọ̀ ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ìkà yìí náà máa ṣọ̀fọ̀ ẹ̀yin lógun yẹn máa mú lọ ẹ̀yin ló máa mú lọ tẹ́ ẹ bá fi dìde kẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe báyìí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ káwọ́ lè gbéra nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ń ṣọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ o nítorí pé kíni ìgbé ayé tó yẹ káwọn ọmọ yín gbé kọ́ ni wọ́n ń gbé wọ́n ti gba Saturday wọ́n ti gbé Sunday lé wọn lọ́wọ́ wọ́n ti gba Monday wọ́n ti gbé Tuesday lé wọn lọ́wọ́ wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ti gbé ìró lé wọn lọ́wọ́ ọkùnrin mélòó nínú ilé ló máa sọ̀rọ̀ lónìí ló máa ní ìyàwó mi mo fẹ́ kó ogún yán ìyẹn ọkùnrin tó bá dúró déédéé tí ìjọba yín tí ò tí ì gba àṣẹ lọ́wọ́ rẹ̀
tí ìjọba yín tí ò tí ì gba ìjẹ kúrò lẹ́nu rẹ̀, tí ò tí ì gba ohun tó fi ń jẹ́ ọkùnrin, tí ò tí ì gbà kúrò lọ́wọ́ ó ní ìyàwó ẹ̀ sọ pé ẹlẹ́yà tún ti dé, ló máa pàṣẹ fún pé ìyàwó mi ò gbúdọ̀ jáde nínú ilé. Ìyàwó yẹn máa sọ pé ṣé ẹ wọ nǹkan, abẹ́ ẹ̀ ń ṣàwàdà níbí, baálé wa ẹ̀ máa ń ṣàwàdà kẹ, nítorí pé kí ni baálé ti tán, baálé ti tán, baálé ti kú sára, ó kàn wà láyé ni, ẹ̀yin sì ni. mo ṣe àwọn ìwádìí kan, mo gba ọ̀rọ̀ lẹ́nu ìkan lára àwọn èèyàn wa nílé, wọ́n ń ròyìn, mo ní àkílódé mo tiẹ̀ tó ń bá wọn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ológun náà ni ẹ kí sára o, àwọn ọlọ́kadà yìí o, gbogbo àwọn báyìí o, wọ́n ní kí ni, wọ́n ní báwo làwọn ṣe fẹ́ ṣe, ẹ̀yin èèyàn wa ẹ gbọ́, ẹ bá wa dá sí i. Wọ́n ní báwo làwọn ṣe fẹ́ ṣe sí, nítorí pé kí ni ọ̀kadà tẹ́ni káwọn mọ́ gùn ti tàwọn Fúlàní tí wọ́n fẹ́ máa pa àwọn èèyàn kiri yìí, àwọn ni wọ́n ń gun ọ̀kadà, àwọn èèyàn ti tàwọn wọn ò gun ọ̀kadà mọ́. Eléyìí tẹ́ ẹ bá dẹ̀rí tó bá ń gun ọ̀kadà, inú kí kẹ̀kẹ́ tó fi ń gun ọ̀kadà gan kó ti gbó tán nígbà tẹ́ bá dúró ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ tẹ́ ẹ níbi tẹ́ ẹ ń lọ tó sì jìnnà, ẹ máa èyí tó bá wá náà òun lẹ máa rí gan, lẹ máa gùn. Wọ́n láwọn èèyàn wa wọn fẹ́ ṣiṣẹ́, àwọn ọ̀dọ́ wa wọ́n ní tẹ́ bá wá rí àwọn ọ̀dọ́ wa báyìí, bàbá Tinubu ibi tẹ́ ẹ bá wọn dé, wọ́n ní tẹ́ ẹ bá rí àwọn ọ̀dọ́ wa, wọ́n ní ṣe ni owó òta ni gbogbo wọn ń gbà báyìí o, owó oríta ni pé àwọn tó ń gbowó oríta gan wá ju àwọn tó ń ṣiṣẹ́ lọ. bó o bá ti bí ọlọ́kadà kan bá ti ń dúró tó ń gba tíkẹ́ẹ̀tì, àwọn ọmọ Haúsá tó ń gba tíkẹ́ẹ̀tì tó ń dá wọn dúró tó ń ṣe gbogbo ẹ̀ pé àbókí weigh your ticket, weigh your kinní kan nǹkan kan bẹ́yẹn tó ń ti ń pariwo mọ́ wọn. Bàbá mi ẹ ṣeun Akérédolú Akérékorò ẹ ṣeun jàre, tó bá ti ń gba kinní kiri àwọn Haúsá yẹn ẹ mọ̀ pé tí wọ́n máa ṣe ni pé pé wọ́n máa ní ẹ wò ẹ̀yin ẹ máa gbowó tíkẹ́ẹ̀tì lọ, àwa ń mọ́nítọ̀ gbogbo lẹ́yìn káàkiri ni. Àdìsá ìyá mi wọ́n ní ṣé wọ́n create iṣẹ́ fún wọn, òun náà lásọ ohun nǹkan tá à ń sọ náà nìyẹn. wọ́n wá ní wọn ò fẹ́ ṣiṣẹ́, mo wá ń dá ẹyẹn lóhùn pé kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ ṣiṣẹ́, ìgbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọn ò create iṣẹ́ fún wọn, wọ́n gba iṣẹ́ gidi lọ́wọ́ wọn, àwọn bàbá Gàbá àti àwọn kábínẹ̀tì wọn àti àwọn irúnmọlẹ̀ àwọn tí àwọn afòkùnmọ̀kà. Ìdájọ́ ń bọ̀, wọ́n wá gba iṣẹ́ gidi lọ́wọ́ wọn, a ní èló ni wọ́n rí lóṣù wọ́n á gbé pẹ́ǹsì, a ní ó yá lọ bá mi káwọn boys jọ, èló ni iṣẹ́ kí nìyẹn ń ṣe, ìwé ni wọ́n ń ṣe tẹ́lẹ̀. Ó ní bàbá kápẹ́ntà ni mí, kápẹ́ntà ni mò ń ṣe tẹ́lẹ̀ bàbá, ṣùgbọ́n ẹ mọ̀ kò sí náà, kò tiẹ̀ sí igi ló kò sówó tá a máa fi lọ gégi nígbò, kò sí kinní kan. Bàbá wa ní ẹ má wọrí, ebi ò tún pàwọ́ mọ́ a ní ebi ò tún pàwọ́ mọ́, ṣáàgò a ní bá mi rí yẹn mójútó. Bàbá náà bàbá ẹ ṣe wọn ni tó bá ní mójútó lásán yẹn bóyá wọn ti já bàbá ní 100k 100 bay náà fi já, kò rí 100,000 rí láyé ẹ̀. Ẹ̀yin bàbá ìkà, aṣojú ni wọ́n pè yín, aṣíwájú ni wọ́n pè yín, ṣùgbọ́n ẹ ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. A ní ilẹ̀ Yorùbá ń ṣọ̀fọ̀, ẹ̀yin lẹ pa àwọn èèyàn lẹ́kún tí wọ́n fi ń sọkún tí wọ́n ń ṣọ̀fọ̀ kiri. Gbogbo yín lẹ máa ṣọ̀fọ̀ lágbára Èdùmàrè, gbogbo ẹ̀yin adarí yẹn, gbogbo ẹ̀yin aṣíwájú yẹn tẹ́ ẹ sún àwọn èèyàn sínú wàhálà àti ìdààmú kí ọdún yìí tó parí, gbogbo yín ni Ẹlẹ́dàá máa fi ṣọ̀fọ̀. Nígbà tẹ́ bá ti wá ṣètò ẹ̀, ìyẹn tó gba 100,000 tẹ́ ẹ gbé fún tẹ́ ẹ ní kó paṣẹ carpentry ẹ̀ kó pa iṣẹ́ carpentry ẹ̀ kó pátì kó má ṣe mọ́. Ìyẹn náà báwo ni o ṣe ní relax mọ́, ó ti rí bàbá àti wá ní bàbá tó bá ti yá kí wá ní bàbá wọn, àwọn bàbá ò tí ì sọṣẹ́ tó máa fún wọn o, bàbá kan sọ ni pé ẹ má ṣiṣẹ́ mọ́, ìwọ ti bọ́ sínú ayé ń tiẹ̀ jágo ṣágo ṣàmójútó. Wọ́n wá máa fowó ránṣẹ́ sí wọn, wọ́n fi owó yẹn, owó tó yẹ kí wọ́n fi tún ìlú ṣe, owó tó yẹ kí wọ́n fi ṣe hospital fún yín,
owó tẹ́ kàn fi ṣe kàn máa fi tún forest area wọn ṣe kàn máa gbin igi oríṣiríṣi wúwọ́ tó ń ṣe kápẹ́ńtà yẹn kó yẹ pé igi yẹn gbogbo ẹ̀ wọ́n máa àwọn tó máa mèlè ẹ̀ tó máa sọ̀ọ̀lẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ process ẹ̀ iṣẹ́ ẹ̀ máa lọ dídí ìwọ náà máa gbẹ́gi léèrè ìwọ náà máa ṣe furniture wọ́n máa ṣe gbogbo ẹ̀ bó ṣe ń ṣe sí lójoojúmọ́ òye máa wá sí ìmọ̀ máa wá sí wàá máa tún progress nínú ẹ̀ títí wọn náà máa fi di nǹkan tó ń import káàkiri tó ti máa wo design everything wọ́n ti pa gbogbo àyànmọ́ gbogbo ètò rere tó yẹ kó o jẹ́ wọ́n ti ta ló sọ fún ẹ wípé àwọn òyìnbó wọn lè máa order fún furniture tí wọ́n bá ń ṣe tó jẹ́ pé tìlú òyìnbó ni wọ́n máa order fún ṣùgbọ́n àwọn ìka tó yẹ kẹ́ ẹ dojúkọ yìí àwọn ni wọ́n ti gba kádàrá yín wọ́n ti gba àyànmọ́ yín wọ́n gbé orí burúkú lé yín lọ́wọ́ àwọn tó yẹ kẹ́ ẹ dojúkọ nìyí kí gbogbo wa dojúkọ torí pé à ń pariwo òmìnira báyìí a ní káwọn èèyàn jáde sí rálì torí ibi tí mò ń bọ́rọ̀ mi bọ̀ mò ń bá lọ màá wá fi sọrí ẹ̀ kí n tó ṣe ojú òpó fáwọn èèyàn wa láti pè wọlé nígbà tí wọ́n bá ń gbowó tó wá ní bàbá mi wọ́n gbé 50,000 fún lẹ́nìí wọ́n gbé 20,000 fún lọ́la bàbá náà ti wá rìláàsì á máa ta yín nínú ilé ìyàwó náà wá bí baálé mi ẹ̀ lọ síbi iṣẹ́ ni kọ àwọn tí ẹ kó àwọn iṣẹ́ wálé lénìí ṣe kinní kan á ní Síkírà owó sì ń wọlé kí ló ń ṣẹlẹ̀ owó ń wọlé á ní bá mi ṣe bọ̀kọ́tọ̀ ó lọ bá bàbá ẹlẹ́ran tó wà ní junction yẹn kó gé ẹran fún ẹ àgbémáwọ̀ màálù tó nìyẹn o màálù Fúlàní ó ní wàá tún jẹlé ẹ má pàdé pé bàbá kúkú ti gba iṣẹ́ tó ní lọ́tẹ́lẹ̀ ó ti gbówó ẹ̀jẹ̀ lé ọ lọ́wọ́ ó ti gbé owó ẹ̀jẹ̀ lé ọ lọ́wọ́ nígbà tó wá yá o tún wá fi owó ẹ̀jẹ̀ tí wọ́n fún ẹ ó tún lọ fi ra màálù kí Síkírà ìyàwó ẹ àwa máa ta yín báyìí bàbá wa ní ó yá iṣẹ́ ti yá ní ó ṣàtúnṣe láti gbà ìwà kí ló ń ṣẹlẹ̀ lúkú bàbá tí ń tọ́jú ẹ má bínú ẹ tó bá ń jẹ́ lúkú o mo kàn ń ṣe ẹ̀sáǹpù ní o torí mo ní kọ́sìn tó ń jẹ́ lúkú ẹ má bínú wọ́n wá pẹ̀ pé ó yá o iṣẹ́ ti yá o ó béèrè iṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ ti yá ṣùgbọ́n torí ìyá ni bàbá wa ní ẹ máa lọ àwọn kan lẹ máa lọ jí gbé àwọn kan lẹ máa lọ pa àwọn kan lẹ máa lọ dé sájàlẹ̀ ó wá dẹni tí ń yọ apá lọ́tọ̀ tí ń yọ ẹsẹ̀ lọ́sọ̀ tó ń yọ kinní kan lọ́tọ̀ ló bá tán nígbà tí kò wá ṣiṣẹ́ mọ́ tí bàbá ò jáwọ́ mọ́ bàbá wa dà yín síta ẹ wá di street ẹ rí tẹ wá dà báyìí kò ṣiṣẹ́ mọ́ ẹ̀yin náà ẹ ti owó ìjẹkújẹ yẹn ó ti wá mọ́ yín lára kí lẹ wá fi ṣe náà bàbá wa ní tibẹ̀tibẹ̀ lọ á ní kẹ́ máa mu tramadol á máa gbé ògógóró lé yín lọ́wọ́ tó máa palẹ̀ ayé ẹ lè ronú gidi mọ́ ẹ wá rò pé wọ́n ń tọ́jú yín ni nígbà tẹ́ bá lọ bá bàbá wàá máa rò pé ó ní connection ni pé àwa mọ bàbá àwa bá bàbá ṣèpàdé lánàá bàbá máa fún yín bàbá ò lè fún yín ní red wine mú o ó mà ṣe o bàbá tó ń mú tóun fi ń ṣàgbàdéwé wọ́n máa gbé tramadol kalẹ̀ fún yín á gbé oríṣiríṣi gin kalẹ̀ fún yín wọ́n á gbé oríṣiríṣi àwọn ẹrú ikú wọ́n sọ yín dẹrú ikú ẹ wá ní nǹkan kan tẹ́ ń fàyè yín ṣe mọ́ ìyá mi Ànàdìsá bẹ́ẹ̀ àbí ẹ wá ríbi táyé yín dé báyìí iwájú ò wá ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí mọ́ fún yín òun ló fi jẹ́ wípé wọ́n wá ya ọ̀dájú kalẹ̀ pé kò sí táwọn ń leaf mọ́ fún kò sí nǹkan kan táwọn ń leaf mọ́ fún wọ́n wá di dìgbòlugi sí ìgboro dìgbòlugi òun ló fi jẹ́ pé máa rí wọn ẹ wá ríbi tó bàjẹ́ dé ẹni yẹn wá ń sọ fún mi wípé nígbà tí ò bá sí ẹni tó máa gun ọ̀kadà tí ò sí Yorùbá tó ń ṣiṣẹ́ yẹn mọ́ àwọn àbókí àwọn ni wọ́n bá yín so bàtà kò sí kinní kan graduate tí ò fẹ́ wọ́ rẹ̀ ńlẹ̀ ṣóun ló fẹ́ àfi èyí tí ó bá mọ̀ pé òun ò lè beg kò lè beg àwọn yẹn nìkan ló máa sọ pé bó jẹ́ conductor ló fẹ́ ṣe graduate ẹ̀rí graduate tó ń ṣe conductor ẹ̀rí graduate tó ń gun ọ̀kadà kiri wọ́n ti wá gbó sára tẹ́ bá gbọ́ èjì ẹlòmíì báyìí pé ọmọ ọdún 25 ni tó bá rí bó ṣe rí báyìí á ti gbogbogbogbogbò
ẹ̀yin ìkà àní orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Torí pé kí ni àwọn èèyàn yìí ti sọ ohun tí wọ́n jẹ́ tí ẹlẹ́dàá rán sínú ayé wọn wọ́n ti sọ ní Odùduwà republic á dúró òmìnira á dé orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Ní púpọ̀ ìgbà mo máa ń sun ẹkún ni mo máa ń sun ẹkún ọkàn mi máa ń bàjẹ́ most times tẹ́ bá rí message táwọn èèyàn máa ń send síyàn arábìnrin kan wà nísìnyí tó jẹ́ wípé ó yẹ kí n ti gbé síta ṣùgbọ́n torí àwọn èèyàn wa kán má tún sọ pé owó ṣówó láti ẹ̀wà fẹ́ máa gbà báyìí torí ẹ̀ la ṣe ní pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀tán ìjà ni ká kúkú ja àjàyọrí torí pé àjàyọrí yẹn òmìnira yẹn òun ló máa lè jẹ́ kí gbogbo wa bọ́ èèyàn mélòó lẹ fẹ́ pín owó fún èèyàn mélòó lẹ fẹ́ raṣọ sọ́rùn fún lẹ́yìn kí gbogbo wa ja ìjà òmìnira yìí ṣé ẹ̀rù tún ń ba ẹ̀yin bí ẹ jẹ́ kí n wá sọ fún wa tá a bá ní a tún ń bẹ̀rù torí àwọn bàbá yìí ẹ wò àwọn wọn ti wò pé ibi ìdẹ̀rùn ni wọ́n wà o ṣùgbọ́n ṣé ẹ ráwa tá a sì wò pé a ní ọjọ́ ọ̀la àti àwọn ọmọ wa ẹ jẹ́ ká dìde èmi kàn tún fẹ́ rọ̀ wọ́n ni torí pé ṣé ẹ rí nǹkan kan tá a tún wú gbọ́ àwọn Fúlàní àti àwọn jagunjagun tí wọ́n náà ti wọnú igbó yìí ẹni kí ni wọ́n ń ṣe nínú igbó wọn ò máa lọ ṣeré nínú igbó àṣírí kan ló tútú síta fún wa o pé wọn ò ṣeré nínú igbó àṣírí kan ló tún fún wa pé wọn ò ṣeré nínú igbó wọn náà ń create tunnel gẹ́gẹ́ bọ́n ṣe ṣe ní Afghanistan nígbà yẹn tán fi rí àwọn èèyàn pa gidigidi wọ́n ń create tunnel nínú igbó ní bí oṣù kan sẹ́yìn ni àwọn kan discover tí wọ́n sọ fún wa pé ibì kan wà ní Ọ̀yọ́ state a fẹ́ káwọn bàbá wa kan lọ ṣe ìwádìí ni o kán má kàkàn àwọ̀ gbéra o ẹ̀yin bàbá Ìbà Gani Adam Babalógun Ọ̀fẹ́ gbogbo ẹ̀yin babaláwo gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀yin oníṣègùn bàbá Ọbásanjọ́ ogun ò mà ṣe dúró wo tá àti ẹ̀dúpẹ́pẹ́ yìí náà ti jagun ẹmọ bógun ṣe rí ṣe bọ́n náà máa ń lé ẹlẹ́yọ̀rọ̀ lọ kán tó fàbọ̀ fágò ni tí ẹ ṣe jẹ́ kẹ́ ẹ dìde kẹ́ ẹ kọ́kọ́ wo ẹ má sọ wípé nígbà tí ogun bá dé lẹ máa tó dìde sí ọ̀rọ̀ yìí torí pé ó ti dé already final whistle ló kù ẹ bọ́ sínú igbó ẹ̀yin bàbá gbogbo tẹ́ ẹ bá lè dà síbẹ̀ lọ dà síbẹ̀ wọ́n ń gbé àwọn tunnels tó jẹ́ wípé wọ́n ní 2 hours wákàtí méjì níbì kan ní ọ̀nà Ọ̀yọ́ mọ́ Ṣakí yẹn nínú igbó tí wọ́n wà àwọn tí wọ́n ti discuss ẹ wò àwọn secret àwọn intelligent kìíní àwọn náà wọ́n fún wa lórí ẹ̀yin èèyàn mi tunnel tí wọ́n create wọ́n ní wọ́n link ọ̀nà yẹn 2 hours péré náà máa fi rìn láàrin Ọ̀yọ́ state yẹn dé Sokoto lọ́nlọ́n 2 hours péré ìrìn àjò tó jẹ́ pé tó bá máa wọ bus ifun gan flight gan tó bá máa wọ bus láti Èkó o mọye wákàtí tó máa lò wọ́n dẹ̀ ń create tunnel tó jẹ́ wípé wákàtí méjì péré náà máa fi rìnrìn yẹn ẹ gbọ́ nígbà tó bá create tunnel yẹn mọ̀ pé ibi gbogbo tó máa ju bọ́ǹbù há wọ́n kàn gbogbo ilẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ohun àlùmọ́ọ́nì ó wà nísàlẹ̀ epo wà ńbẹ̀ gbogbo ẹ̀ wà ńbẹ̀ wọ́n fẹ́ gba ilẹ̀ yín kán clear yín dànù wọ́n tẹ̀ ní rí ṣe wọ́n lè clear wa ṣùgbọ́n à ń pariwo fún àwọn bàbá wa à ń pariwo fún ẹ̀yin alétílápá tẹ̀ ń wò pé àwọn kan tẹ̀ sọ pé ẹ má confuse àwọn èèyàn mọ́ ò ní dúró wò Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ó dúró wò kán má confuse àwọn èèyàn
ogun wọlé lọ́tún lósì wọ́n pariwo ẹ̀ tantantantan báyìí Amẹ́ríkà ti pariwo wọn ẹ máa wò bá Amẹ́ríkà ṣe pariwo ẹ̀ tó pé Amẹ́ríkà máa wá gbà yìí torí àwọn náà mọ̀ pé ó ní nǹkan táwọn Amẹ́ríkà gan ranjú mọ́ lára wa ó ní nǹkan tí British ranjú mọ́ lára wa ó ní nǹkan tí China rí tó ranjú mọ́ lára wa ìparun ọmọ Odùduwà ó jẹ́ èrè fún àwọn aláwọ̀ funfun bóyá ẹ mọ̀ lónìí ẹ lọ get it right disunity tó bá wà ní àárín wa ní orílẹ̀-èdè wa yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé advantage títí wọn òun ló jẹ́ ìdí nìyí tá a fi gbọ́dọ̀ ṣe ìṣọ̀kan kí gbogbo wa parapọ̀ ká wake up ká la ojú wa gàndàngbọ̀n báyìí ká la tinú ká la tìta ká la tọkàn gbogbo ẹ̀yin bàbá wa àwọn nǹkan kan wà tí ò ṣe é dúró wò ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ọlọ́dẹ gbogbo ẹ̀yin kàkọ oníkùn mẹ́kùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lọ gbóòórùn mọ́lẹ̀ rí tẹ́ ẹ ti lọ gbóòórùn mọ́lẹ̀ gbogbo yín la pè é gbogbo ẹ̀yin aládùúrà gbogbo ẹ̀yin àfá eléyìí kì í máa ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ bá ń ké o ẹlẹ́dàá ló rán mi sí yín àbí kò sí yín lójú àbẹ́ẹ̀kàn lójú ẹ̀ rí ẹ dìde ẹ má sọ pé ẹ ń dúró de attack torí attack yẹn máa bad gan ni attack yẹn ó máa brutal gan ni ó ní mo ṣe ń ké sí àkàrà oògùn gbogbo àwọn àkàrà oògùn ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àbàdúrà jagun ó kàn dùn mí pé ẹ̀ṣẹ̀ ti bà gbogbo ẹ̀ jẹ́ ó ti bà gbogbo agbára jẹ́ ẹ̀ṣẹ̀ ti bà gbogbo agbára jẹ́ kò sẹ́lẹ̀dá tọ́ba òkè òfun lágbára tiẹ̀ ẹ̀ṣẹ̀ ni àti ìjẹkújẹ ọlẹ́dàá ní má fọnú kan léyìí o wo kúkú tiẹ̀ mọ̀ bóyá nǹkan kan wà tí ò yẹ kó fẹnu kàn wo kúkú tiẹ̀ mọ̀ bóyá rìn kan wà tí ò yẹ kó rìn ìwọ kúkú mọ̀ ìwọ kàn gbọ́n sàn ni o ti yí ti future ẹ gbogbo agbára gbogbo nǹkan tẹ́lẹ̀ ọ̀hún ti fi kẹ́ ẹ tó yẹ kó máa fi ṣayé lóore kó máa fi tú àwọn èèyàn lẹ̀ kó máa fi ṣàǹfààní gbogbo ẹ ó ti ghost gbàwẹ̀ ẹ̀ṣẹ̀ ni kí gbogbo wa bí ẹlẹ́dàá ìtàjẹ̀ sílẹ̀ yẹn ti pọ̀ jù kí ló dé inú ẹlẹ́dàá inú Olódùmarè kan sí ibi tí wọ́n bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ìran kan èèyàn kan ṣoṣo ló tẹ ẹ̀jẹ̀ ọmọ ó tẹ ẹ̀jẹ̀ arákùnrin ẹ̀ sílẹ̀ lásán Ọlọ́run fi ré bá a bá ń gbàdúrà kì í ṣe àdúrà nìkan á tẹ̀ ti gbàdúrà jù ìrònúpìwàdà àkọ́kọ́ ẹ kọ́kọ́ lọ yí padà gbogbo ẹ̀yin tẹ́tẹ́ sọ pé ẹ fẹ́ gbàdúrà yín gbogbo àwa tá a la fẹ́ gbà kó ní kálukú ronúpìwàdà ẹ lọ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ibikíbi gbogbo tí ò jẹ́ kádùrà yẹn gan ẹ lọ tọrọ ọ̀dáríjì pé àánú o àwa náà torí ìwọ náà lọ́wọ́ ń bẹ èmi náà lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe dà lónìí tẹkù kò ké bí eku tẹyẹ kò ké bí ẹyẹ gbogbo yín ilẹ̀ lọ́wọ́ ń bẹ tàfà àti pásítọ̀ àti bàbá aláwo tí ń parọ́ tí ń ṣèké kiri àti tíṣà léèwé àti sẹ́kítírì àti mánéjà àti dàrẹ́tọ̀ àti wọ́n tó ń fowó owó gbogbo owó tó fi ń kó tó kúkú fi kó owó rẹ jọ business orí olórí ni ẹ wo àwọn networking business yẹn náà á tún gbá àwọn èèyàn lójú ẹ̀ṣẹ̀ ti pọ̀jù ẹ ronúpìwàdà ẹ jẹ́ ká ronúpìwàdà nígbà tá a bá ronúpìwàdà pé ẹlẹ́dàá dáríjì wá a ti ṣẹ̀ bàbá kan ní màá lóde kò sẹ́ni tí ò ní àbùkù kan kí gbogbo wa ronúpìwàdà ní ká wo ibo la ti ṣubú ibo la ti ń bọ̀ ibo la ń lọ ká dìde ká wá dìde ká wá gbára wa mú kí gbogbo wa sora wa ní ọ̀kan ká dìde nínú ọkàn funfun ọkàn mímọ́ ọkàn ìfẹ́ ká wá dìde sí ìjà yẹn báwo lọ yẹn ẹlẹ́dàá kò ṣe ní sowọ́pọ̀ pẹ̀lú wa
torí pé ọwọ́ ẹlẹ́dàá nìkan la wà báyìí ẹ jẹ́ n sọ fún yín ọwọ́ ẹlẹ́dàá ọwọ́ ọlọ́run olódùmarè òun nìkan la wà báyìí torí ohun tó ń mì báyìí ẹ mọ̀ tí ẹ mọ̀ ó dà pé kán bá so omi àmì kan so nǹkan sínú polythene báyìí kó ti wá ẹ́fì gan kán wá fi okùn tí ń rin so kókùn yẹn kó ti light